mo kì í káàbọ̀ sí Ajaabale ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà lórí ayélujára white money tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tún mọ orúkọ rẹ̀ sí Oyaeze Onodueyi ó ló ti fárígá lórí ìtàkùn ayélujára tó sì fọnmú sí arábìnrin Victoria Inyama tí òun pẹ̀lú jẹ́ òṣèré wípé ọ̀nà tó gbà sọ̀rọ̀ sóhun lórí ìtàkùn ayélujára ó jẹ́ ètò bí òun nínú púpọ̀ tóun pẹ̀lú sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá sí arábìnrin náà lórí ìtàkùn ayélujára white money ló ṣe fọ́nà fídíò eré oníṣe kékeré kan tó sì fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń sọ fún arábìnrin kan wípé kó wọnú ọkọ̀ òun wípé òun ní owó tó pọ̀ tí arábìnrin ọ̀hún sì tẹ̀lé léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé ṣé ohun tó ń sọ ni wípé obìnrin fẹ́ràn owó wọ́n sì lè torí owó fi àwọn tí wọ́n fẹ́ sílẹ̀ nínú èyí tí Victoria tí ó jẹ́ òṣèré pẹ̀lú dá sí ọ̀rọ̀ náà tí ó sì mú ọ̀rọ̀ màmá rẹ̀ sẹ́nu nínú eléyìí òun ló mú kí white money wá sórí ìtàkùn ayélujára tó sì wá fárígá gidigidi ẹ gbọ́ díẹ̀ nínú ẹ̀. I was raised right by my mom. How dare you bring in my family to mouth? You stop it. See, I promise to go. Ah, Lord of mercy. You don't find my trouble, oh. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré ni Uche Maduagu òun ló ti bu ẹnu àtẹ́ lu Mr White Money wípé ó yẹ kó ní ìrẹ̀lẹ̀ gidigidi pẹ̀lú ògo tí Olódùmarè fún un. Ó sọ eléyìí lẹ́yìn ìgbà tí White Money wá sórí ìtàkùn ayélujára láti fárígá lórí ọ̀rọ̀ tí Victoria Inyama sọ fún un. Ó wá sọ wípé àǹtí Victoria kì í ṣẹni tó yẹ kó rí fín rárá nítorí pé àgbà ni wọ́n jẹ́ nínú iṣẹ́ eré amúlùdùn. Bákan náà ó fi tilé kan ṣàpèjúwe ó ní láti jọ tilé kan ti jẹ́ olùborí nínú Big Brother Naija ọmọkùnrin ọ̀hún ṣe dáadáa ó sì kọbi ara sí iṣẹ́ rẹ̀ kàkà kí ìwọ kó kọbi ara sí iṣẹ́ rẹ̀ kí ògo rẹ̀ tún lè ju bí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ níṣẹ́ ló ń lo gbogbo àwọn okun tó yẹ kó lò láti fi ṣe ohun tó dára fi máa bú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára pàápàá àǹtí Victoria tí à ń sọ nípa rẹ̀ yìí kì í ṣe ẹni tí èèyàn ń rí fín rárá Uche Maduagu òun ló padà dá sí ọ̀rọ̀ náà lórí ayélujára tó sọ wípé láyé ẹ white money má sọ bẹ́ẹ̀ mọ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà orí ayélujára ni Esther Aboderin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túmọ̀ sí màmá Esabod ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń fi ọ̀rọ̀ ìkíni àti àdúrà ránṣẹ́ sí wípé kí Olódùmarè jẹ́ kí ìyá náà pẹ́ láyé. Ìyá Esabod ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán tó dára sórí ìtàkùn ayélujára fún ayẹyẹ ọjọ́ ìbí ọdún 62 tí Olódùmarè jẹ́ kó pé lókè èèpẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé màmá àṣèyí ṣàmọ́dún. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje Ilumooka òṣèré Joseph Momodu òun ló ti ń jó tó sì ń fò fáyọ̀ lórí ayélujára bí ìtàkùn ayélujára Instagram ti dá àsùnwọ̀n Instagram handle rẹ̀ padà lẹ́yìn ọjọ́ péréte tí wọ́n gbà á lọ́wọ́ rẹ̀. Ó sọ wípé òun ṣẹ̀ṣẹ̀ mọ bí ó ti lágbára tó ni bí òun ti ń fi ojú ṣògbérè ẹkún lásìkò tí wọ́n gba ìtàkùn ayélujára òun lọ́wọ́ òun tóun kò sì lè ṣe ohunkóhun lórí ìtàkùn ayélujára kódà òun ti lọ ṣí òmíràn kó tó di wípé nígbà tóun ó sùn tóun ó jí ìtàkùn ayélujára ti dá àsùnwọ̀n òun padà tí wọ́n sì kọ lẹ́tà sóhun wípé kó má bínú àṣìṣe làwọn ṣe láti gba ayélujára náà lọ́wọ́ rẹ̀ fún ọjọ́ péréte. Ó wá ń jójú ayọ̀ ó sì sọ fún àwọn ènìyàn wípé ẹ bá mi yọ̀ wọ́n ti dá àsùnwọ̀n mi padà. Ẹ wo díẹ̀ nínú ẹlẹ́ẹ̀kẹfà Ilumooka òṣèré àti olùdarí eré Kúnlé Afọláyan òun ni ó ti ń kí Shina Pellar wípé ó kó àbẹ̀wò sí abúlé sinimá tòun eléyìí tí ó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sọ eléyìí bí ó ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn pẹ̀lú fọ́nrán fídíò bí Shina Pellar ti wá síbẹ̀ tí àwọn méjèèjì sì jọ wà lórí ìjókòó tí wọ́n jọ ń ṣe fàájì. Kúnlé Afọláyan ló ń sọ nípa àwọn àǹfààní tó ń bẹ nínú kí ènìyàn wà ní ìtòsí oko tó sì ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan òun ni Olódùmarè ti ń jogún sí Cap Village fóun pẹ̀lú ọ̀rọ̀ oríyìn fún Shina Pellar bí ó ti dìde fúyà láti ṣe àbẹ̀wò sí Cap Village. Ẹ wò díẹ̀ nínú ẹ̀. Reach out to me if we can watch shoot níbẹ̀. Honestly. So this series that I say, my goal is to do a scene. It's very important. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà akọrin ní lantan ìbílẹ̀ ó ní ó ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kí wọ́n bá òun wá ọ̀dọ́mọdébìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Micheline wípé òun fẹ́ fún ní $1,000 látàrí bí ọmọ òun ti fi ẹ̀bùn tó tayọ hàn láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ bí a kò bá gbàgbé wípé ìta kàngbọ̀n jújú ike sókè kó sì fìdí lélẹ̀ tó ń tomi nínú olóògbà orí ìtàkùn ayélujára
ayélujára kan kódà láàrin àwọn àgbàlagbà àti àwọn ọ̀dọ́mọdé pẹ̀lú nínú eléyìí tí fọ́nrán fídíò kan ti bọ́ síta léyìí tí àwọn ọ̀dọ́mọdé kóra wọn jọ tí wọ́n sì gbé oúnjẹ àti ẹlẹ́rìndòdò síwájú níbi tí wọ́n ti ń ju ike àmọ́ láàrin gbogbo àwọn ọmọ wọ̀nyí ọmọ kan ṣoṣo ló dá yàtọ̀ léyìí tó jẹ́ wípé ó ti ń ju ike ọ̀hún sókè òun ló fìdí lélẹ̀ èyí ló ru lantern ìbílẹ̀ sókè tó pẹ̀lú sì kọ síbẹ̀ wípé ẹ wò ó ẹ bá mi wá ọmọ yìí nítorí pé mo fẹ́ fún ní $1000 èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí lórí ìtàkùn ayélujára pé lantern ní zẹ́ẹ̀ ó dára bẹ́ẹ̀ ẹ wò díẹ̀ nínú rẹ̀. When they see screenshots, watching is putting on that. Like I am in Java, physically putting on shot. Simultaneous equation that's balance. Find X or Y. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń rẹ́rìn àrín tàkìtì bí gbajúgbajà adẹ́rìn-pòṣónú àti òṣèré ni Kẹ́ṣìnró Adépẹ̀lúmi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún mọ̀ sí Pico ti fi fọ́nrán fídíò inú ilé rẹ̀ sórí ìtàkùn ayélujára bí àwọn ọmọ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí í sìn jẹ bí ó ti máa ń ṣe nínú ilé léyìí tó fa ojú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn ayélujára Instagram sọ́dọ̀ rẹ̀ láti wá wo kí ló ń ṣẹlẹ̀ gan nínú ilé yìí tí èyí tí ó ń ṣe ọmọ rẹ̀ Ìmọ́lẹ̀ àti Oyin ti bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́ bó ti máa ń ṣe gangan àṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣe ni àwọn ọmọ yìí ń wo òun Pico ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àlàyé eléyìí ẹ wo díẹ̀ kẹrẹ́rìn músẹ́. Ọlámi mo gbé ìyẹn ẹ̀dá mi lọ́ọ̀rì ọmọdé ẹbí ṣe é mọ̀ ló ń gé mi jẹ yìí ó ń gé mi jẹ. Mo fi yín sílé ẹ wo kí ni 25,000 tí mo rà ẹ jẹ́ kó mọ fọ mọ́lẹ̀ wọlé owó oṣù oníkálukú ni o. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà akọrin fújì ní Táíwò Àkàndé Adébísí tí gbogbo ènìyàn mọ̀ sí Táyé Currency olóòtú ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà o òun ti gba òkè òkun lọ òun ti wà ní orílẹ̀‐èdè United Kingdom ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ń fi fọ́nrán fídíò ṣàlàyé wípé lẹ́yìn ìgbà tí àwọn ti parí ìdìbò ti ààrẹ àti ti gómìnà tí gbogbo rẹ̀ sì ti lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ ohun tó kù fóun náà ni wípé kí òun rìnrìn àjò lọ láti lọ fún ara nísinmi àti láti tún jẹ́ kí àwọn ènìyàn tó ń bẹ lókè òkun tún jẹ ìgbádùn òun sí i. Táyé Currency ló ṣe àlàyé eléyìí pẹ̀lú fọ́nrán fídíò bí ó ti lọ sínú ìlú náà ẹ wò díẹ̀ níbẹ̀. Tani kò sẹ́ mo bá rọ́ kí bá a tún. Òkèlè àbórí òkèlè àbórí wọn. Ẹ̀yin ọmọ kékeré. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú Àpòròrò òun ló ti ń sọ fún gbogbo àwọn tí wọ́n fẹ́ fi àwo orin sílẹ̀ nínú oṣù yìí pàápàá jùlọ ní ọjọ́ 21 oṣù tí a wà nínú rẹ̀ yìí wípé kí wọ́n kọ́kọ́ lọ sin mẹ̀dọ̀nà ó ní kì í ṣe nítorí pé orin wọn kò dùn tàbí wọn kò mọ orin kọ ṣùgbọ́n ọjọ́ náà gan-an ni Davido fẹ́ fi orin tiẹ̀ sílẹ̀ léyìí tó sì jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tí orin rẹ̀ tún gbọ́dọ̀ borí ti Davido lásìkò yìí nítorí wípé Davido ni ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń retí láti ọjọ́ tó ti pẹ́ láti kọrin kan tàbí láti ṣe nǹkan kan nítorí náà gbogbo ẹnikẹ́ni tó bá ní lọ́kàn láti fi orin tàbí láti ti àwo orin kan síta lásìkò yìí kí wọ́n kọ́kọ́ lọ sinmi nítorí wípé eégún tí ó ṣe bíi lébè òsè ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Make people won't release album, men are wait because this one not be say that they beg you say your own song won't sweet pass the don't want. Will they beg you because you not go say. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà olórin ẹ̀mí ni Funke Glorious olóòtú ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí yíya fọ́nrán fídíò eléyìí tí òun pe àkọlé orin náà ní Jésù ti Násárẹ́tì láti ṣe àfihàn àti àjọyọ̀ ọjọ́ àjíǹde eléyìí tí ó dé tán yìí. Funke Glorious ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn àwọn fọ́nrán fídíò bí iṣẹ́ ọlọ́kan-ò-jọ̀kan ti ń lọ sí lójúnà láti ṣe àṣeyọrí nínú yíya fọ́nrán náà níbi tí ó ti lo Ọ̀túnba Big Apple gẹ́gẹ́ bí olùdarí àti ayàwòrán fún iṣẹ́ ọ̀hún bí a kò bá gbàgbé wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọlọ́kan-ò-jọ̀kan òun ni ó ti jáde láti ọ̀dọ̀ Funke Glorious ṣáájú ṣùgbọ́n lásìkò yìí ó sọ wípé òun ṣe ti Jésù ti Násárẹ́tì yìí láti lè jẹ́ kó bá ti ìgbà àti àkókò ọdún àjíǹde lọ. Kò ní jù báyìí lọ fún Ajaabale ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé pa ẹnu rẹ mọ́ fún ẹni tí ó ń sùn lókàn àyà rẹ nítorí wípé ara ilé ẹni gan lọ̀tá ẹni àjùwà ṣe ó dàbọ̀.